Kúlé o, èmi náà tún ni o, èmi ọmọ yín Ibrahim ọmọ Ọ̀rẹ́dọlá Ọlámilékan Àjàtóńtìrì Àjàbalẹ̀. Mo wá síwájú yín lónìí láti jẹ́ ká gbé òwe Yorùbá kan yẹ̀wò. Mi ò mọ̀ bóyá ẹ̀yin ti gbọ́ rí tí wọ́n máa ń sọ wípé ikú ayámásàn dunni, ikú agbàmágbàtì ó dùnyàn, èwo ni tójú mi ní ó ṣe. Ṣé ẹ gbọ́ dáadáa? Ẹ jẹ́ kí n tuntun sọ. Ikú ayámásàn dunni, ikú agbàmágbàtì ó dùnyàn, èwo ni tójú mi ní ó ṣe. Yorùbá, òwe ìkànnù. Ẹ jẹ́ kí n sọ ìtàn tó wà ní ẹ̀yìn òwe yìí fún wa. Ní ìgbà láéláé, bàbá kan wà, wọ́n ń porúkọ ẹ̀ ní ayámásàn. Òun ni pé kó máa yáwó káàkiri lọ́wọ́ mùtúmùwà. Tó bá yáwó lọ́wọ́ Táyé kò ní san, bóyá lọ́wọ́ Dòwú kò ní san, bóyá lọ́wọ́ Àjàlá kò ní san. Ó ti wá lókìkí gbáà káàkiri ìlú tí wọ́n ti mọ̀ pé bàbá ayámásàn lélẹ̀. Tó bá ti yáwó lọ́wọ́ ẹ̀ kò ní san. Ẹnìkan náà tún wá wà, orúkọ rẹ̀ ń jẹ́ agbàmágbàtì. Kí ni mo pè é? Agbàmágbàtì. Òun ò kí ń yáwó lọ́wọ́ èèyàn, àmọ́ òun máa ń báyàn gba gbèsè ni. Téèyàn bá yáwó lọ́wọ́ ẹ tí ò bá san fún ẹ, ìwọ lọ bá agbàmágbàtì. Agbàmágbàtì ni ó bá ọ gba owó náà. Gbogbo bó ti ṣe ń ṣe rí, kò ṣe tì rí kó má rówó gbà lọ́wọ́ èèyàn. Òkìkí tiẹ̀ náà wá kàn já, wọ́n fi wá sọ wípé bàbá agbàmágbàtì ni. Ṣé ẹ̀ ń bá mi ká lọ? A ní ayámásàn, a ní agbàmágbàtì. Ó wá di ọjọ́ kan, ayámásàn ó wá lọ yáwó lọ́wọ́ bàbá olówó kan tí wọ́n ń porúkọ ẹ̀ ní Àjàlá. Bàbá olówó yìí bóyá kò mọ ayámásàn tẹ́lẹ̀ ni o, ó ṣàyà ayámásàn ní owó ọ̀kẹ́ àìmọye. Ó tó káyámásàn sanwó, ayámásàn ò rówó san o. Bàbá Àjàlá lọ sílé ayámásàn, ayámásàn bá ń gbówó, ayámásàn ò rówó san. Ayámásàn ní ṣó o mọ̀ mí ni? Èmi láyámásàn, tí n bá ti yáwó lọ́wọ́ èèyàn mi ò kí ń san o. Mi ò lówó tí mo fẹ́ san fún ọ. Ó wá tó gba àwọn kan wá gba bàbá Àjàlá nímọ̀ràn pé kó lọ bá agbàmágbàtì kó wá gba owó náà lọ́wọ́ ayámásàn. Ó di pa, bàbá Àjàlá bá lọ sọ́dọ̀ agbàmágbàtì. Ó lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó bóun gba owó náà ní ọwọ́ bàbá ayámásàn. Egun méjì bá tẹsẹ̀ bọ ṣòkòtò kan. Agbàmágbàtì lọ sílé ayámásàn, ó ní irọ́ o, mo gbúdọ̀ gba owó ìlọ́wọ́ rẹ ni. Ayámásàn náà sọ pé o mọ̀ mí ni, ayámásàn ni mí, èmi ò kí ń sanwó, o lè owó ìgbà. Ọ̀rọ̀ dìbò lọ yàgò fún mi. Wọ́n ṣà ń jà, wọ́n ṣà ń lérí fúnra wọn pé màá gbowó yìí ni ò ní gbà, màá gbà ni ò ní gbà. Ìgbà tó yá, ẹnìkan wá wà ń bẹ̀ ń gbà wọn. Ìyẹn ṣà ń wòran, ó wòran, ó ní a máa mọ ẹni tí ó gbégbá olúborí nínú ayámásàn àti agbàmágbàtì. Ó bá yá, wọ́n bá lọ ilé ọba, wọ́n kẹjọ́ ilé ọba. Ọba ò rójútu ẹjọ́, ọba ní kí ayámásàn kó sanwó, ayámásàn lòun ò lówó san. Agbàmágbàtì sì rèé, ó ní àníṣe òun ó gbowó òun sẹ̀. Ìgbà tó yá, tọ́rọ̀ di kàráǹgídá, tó ti di pé ó ti fẹ́ mọ débi ojú ẹ̀rù bọmọ. Ayámásàn ní kàkà kóun sanwó yìí, òun á kàn kú ni. Bí ayámásàn ṣe forí sọlẹ̀ nù bó ṣe kú nù. Agbàmágbàtì ní eré kí lélẹ̀ tí wá jẹ́ ká wá gbọ́ pé èmi agbàmágbàtì mi ò rówó gbà. Àgbẹ̀dọ̀ pé bó ṣọ̀run ni màá gbowó ìlọ́wọ́ ẹsẹ̀. Agbàmágbàtì náà òun náà fò sókè, ó forí sọlẹ̀ gbì, òun náà bá kú. Kàyéfì ńlá. Àfi ṣàdédé tí ọkùnrin kan jáde tó ní ìran yìí ò tí ì parí. Àní mo fẹ́ mọ ẹni tí yóò gbé olúborí nínú ayámásàn àti agbàmágbàtì sẹ́ẹ̀. Tí n bá wò rẹ̀ tán, mo fẹ́ tẹ̀lé o, mo fẹ́ mọ ẹni tó wá gbowó iṣẹ́.
bóun náà ṣe fò sókè tó forí sọlẹ̀ tóun náà kùnú o àwọn èèyàn bá ní kí ló ń ṣẹlẹ̀ ikú ayámásán ó tiẹ̀ dún ní agbọ́ tiẹ̀ ikú agbàmágbàtì òun náà dùn yan èwo wá ní tójú mi ni ó ṣe ẹ ṣeun ẹ̀yin aráalé.